Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán ẹ kúrò dẹ̀ kalẹ̀ ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi upon by two ṣe wà lẹ́ni. Thank you for always subscribing. May God continue to bless you. Alhamdulillah for another episode. Inú mi dùn gidi gan pé bá a ṣe ń ṣe program yìí àwọn ọmọ 18 22 25 30 28 wọ́n wà wọ́n bá wa wo program. Alhamdulillah fún yẹn. Mo máa ń sọ wípé ọkọ àtìyàwó ni èmi ń kọ́ ìbálòpọ̀ tó rọrùn láàrin ọkọ àtìyàwó tí wọ́n fi fẹ́ràn ara wọn ni mò ń kọ́. So mo wá fẹ́ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ ní ẹ need láti wo program yìí tán. It is very necessary. Trend ni nǹkan tó ń lọ ni tó dẹ̀ ń dààmú àwọn ọpọlọ àwọn ọmọdé wọ̀nyí. Òun ni kí ni òun ni porn. Ọmọ mi járe nínú porn. Járe tó bá járe nínú porn ó máa já ẹ at 42 when you are nobody, when you don't even know left and right where to start, when your counterpart of 30 years ó ti lọ forward because àsìkò tó yẹ kó lo brain yẹn kó fi pick nǹkan tó yẹ kó dá gbogbo nǹkan tó pick gbogbo ideas tó ní tó pick ó mú lò nítorí you don't even have enough time. Àwọn mates yẹn wọ́n ti mú lò wọ́n ti lọ wájú. Oh, ní good grades because every time tí teacher bá ń kọ́ ẹ tó yẹ kó mọ̀ kàwé pẹ̀lú ó fi àsìkò yẹn ro porn ó fi ń ro porn ó fi ń ro porn. Ó ní favourite actor ó ní actress gbogbo wọn ló mọ̀ kí ni ìgbésí ayé àwọn actor wọ̀nyẹn. It is either kó wọ́n sọ pé wọ́n para wọn, it is either kó wọ́n kó àrùn àgbóògùn, it is either at the end of the day wọ́n ní wọ́n give their life to God at the end of the day wọ́n á bẹ̀rẹ̀ sí ní preach gospel. Ọmọ mi járe kó tó late. Ẹ bá ń wo porn yẹn ẹ kí ń need nǹkan kékeré mọ́ nǹkan ńláńlá. Ẹ fẹ́ lọ hours ẹ fẹ́ ní okó ńlá nítorí nǹkan tí wọ́n ti jẹ́ kí brain yẹn lọ back. Wọ́n ti jẹ́ kí ẹ believe pé irọ́ tí wọ́n package yẹn pé òótọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ kan tẹ̀lé nínú porn irọ́ ni. Wọ́n lọ hours irọ́ ni. Nǹkan ńlá irọ́ ni. Gbogbo camera focus ni. Ta ló sọ fún ẹ pé ìbásùn tí wọ́n ṣe nínú porn bẹ́ẹ̀ ni ọkọ àtìyàwó wọ́n fi ń bára wọn sùn. Ìbásùn tí wọ́n ṣe fóbìnrin nínú porn ṣé bóbìnrin ṣe fẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá ṣe irú ìbásùn yẹn fóbìnrin obìnrin yóò sá lọ. Obìnrin alálùbọ́dẹ́kà tó náà ṣe wèrè bí tó ní porn. Àwọn obìnrin náà tó ti jàrábà tó ti wà addicted sí porn àwọn náà wọ́n fẹ́ nǹkan tí ò dáa wọ́n náà wọ́n fẹ́ monster oko. Ṣé yẹn dáa? Ṣé wọ́n lè fẹ́ ìyàwó sí kó mọ̀ sọ pé òun fẹ́ kí nǹkan ọmọkùnrin kó rí bí monster? Ṣé kò kí ṣe pé ó fẹ́ pa ẹ́ nìyẹn because ò lè rí. Wọ́n ti sọ síwájú wọ́n ní ẹ mọ́ wòwò kú wò kẹ́ mọ́ bá ṣèṣe kúṣe kẹ́ mọ́ bá rírì kúrì ń gbèsè ayé. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ ti ń ṣèṣe kúṣe ẹ sì ń rírì kúrì ẹ ti ń dàdàkudà. Pọ́ọ̀nù yìí olúwájẹ́ kẹ́yìn kan kórí wá lọ sẹ́yìn ẹ wá jọ àmúgbó. Pọ́ọ̀nù ló jẹ́ káwọn míì bẹ̀rẹ̀ sí ní mugbó because ẹ fẹ́ lọ hours. Ẹ ti try ẹ ti rí èyí tó fi jẹ́ kẹ́ ẹ lọ 3 hours torí pé favourite actor ẹ tó ń ṣe porn ó ń lọ 3 hours which is not done. Wọ́n join ni. Yes ẹ̀yin tẹ́ wà ní city ẹ lè ti gbọ́ pàkátà sọ pé èmi ń sọ ẹni tó náà tó wà lábúlé. It is not done. It is irọ́ ni wọ́n pààkì fún yín tẹ́ ń wò. Àwọn tó ṣe wọ́n ti mú nǹkan táwọn mu tí wọ́n bá fa gbogbo sáyé yín papọ̀ ẹ lè rówó rà. Nǹkan tó wá ṣe mí lánàá nígbà tẹ́yìn bá ti wò tán tẹ́ wò tó ayé yín tí wọ́n ti sọ sẹ́yìn wọ́n wà náà wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ronú kẹ̀yìntì jára yín járe ẹ tó bá ní orí ọ̀fẹ́ tó ń gbọ́ mi ọmọ mi járe ẹ. Níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ tó ti sí site kan tó ti wò ó níjọ́ ìlú ti bọ́ sínú ogun tó bá ti wà addicted àti bọ́ sí ó di wàhálà. Ẹ rí àwọn ọ̀gá kan níbi iṣẹ́ àwọn ẹgbẹ́ wọn kan wà níbi iṣẹ́ wọ́n ṣiṣẹ́ àwọn ò bọ́ sí toilet wọ́n lọ wò ó then ó wá tún yá again ibi tí kìnìyẹn ti wá affect brain wọn pé normal ìbálòpọ̀ trigger wọn mọ́ àfi ìbálòpọ̀ wàhálà ìbálòpọ̀ wèrè ìbálòpọ̀ kí wọ́n mọ̀ nàyàn kára mọ̀ sìn jẹ́ ká mọ̀ rẹ́ jẹ́ ká mọ̀ nà wọ́n búlálà kí wọ́n dorí èèyàn kodò kí wọ́n géèyàn lọ́wọ́ ìbálòpọ̀ kán mọ̀ gúnyàn lọ́bẹ ìbálòpọ̀ kán mọ̀ fúnyàn níbọn. Ibi tí brain yẹn ibi tí wọ́n work agbárí yín dé nìyẹn. Yes tó bá járe
ó máa dé level yẹn ó máa worse jù bẹ́ẹ̀ lọ, level tó jẹ́ pé àwọn èèyàn gan wọn ò wá ní interest mọ́ lórí èèyàn àfi lórí spirit. Ibi tí kíní yẹn já brain wọn dé, wọn ò ní kíní mọ́ lórí èèyàn àfi lórí ẹran. Wọ́n wá kó lórí ẹran kéékèèké, wọ́n máa trigger lion. Jàre ọmọ mi, jàre bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ń ká mi lára gidigan ni pé kó jàre. Àwọn èèyàn púpọ̀ tó wọ́n ní ọpọlọ tí wọ́n ò wà involve nínú kíní, tí wọ́n bá ń ronú nǹkan tó dáa, ìwọ ń ronú àti lọ wò ó ń ronú àti lọ bẹ́ẹ̀ fà á, òun ronú àti mọ̀ dá. Tó o bá dà nísìn, èwo ló fẹ́ dà lọ́jọ́ iwájú, èwo ló fẹ́ di ọmọ mi jàre. Kò sí kankan tó ń ṣe fún yín ni pé ó affect brain yín, ó ń jẹ́ kí brain yín lọ sẹ́yìn, òun ló ṣokùnfà gbogbo wàhálà púpọ̀. Kéèyàn kan mọ́ sọ fún mi pé ó ní positive side, èmi ò mọ positive side because tó bá ti bẹ̀rẹ̀ àti yọ ara rẹ kò di wàhálà. Wàá fẹ́ mọ wo mọ̀, àbúbá ṣe ń wo mọ̀, wàá fẹ́ mọ look for bigger thing. Kí ló fà á tó jẹ́ pé àwọn míì wọ́n máa lé obìnrin tó agbára wọn ò lè ká, ọmọ kékeré á sì mọ lé obìnrin ọlọ́mú láńta nítorí pé kí ni wọ́n ti wò. Ọ̀pọ̀lọpọ̀ mú tẹ́ nínú pọ́ọ̀nù yìí, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fake ni, makeup ni. Àwọn ọmọ kékeré obìnrin wọ́n wo pọ́ọ̀nù títí ẹ̀ sọ pé ẹ̀ ń wá okó ńlá níbo ló wà, ẹ̀ wá monster, ẹ̀ mọ́ pa àwọn ọkùnrin wọ̀nyẹn yín òkú. Makeup ni gbogbo ẹ̀. Ìbálòpọ̀ tí wọ́n ń ṣe nínú porn site ó yàtọ̀ sí ìbálòpọ̀ lọ́kọláya. Ìbálòpọ̀ àmútọ̀runwá ni, ìbálòpọ̀ jẹ́jẹ́ ni, kò í ṣe ìbálòpọ̀ wèrè. Tèyí tẹ́ ń wò ní site yẹn ti wèrè ni. Ẹ̀yin tẹ́ ti wà use mọ́ porn, tó bá ti ń ṣe fíìmù husband and wife yẹn, kò í trigger yẹn mọ́ bí inú. Gbogbo èrò ọkàn yín fast lane kó sà ti ṣe sharp. Ẹ fẹ́ wo àwọn fíìmù wọ̀nyẹn mọ́. Fíìmù tí ọpọlọ yóò fi jí, ẹ fẹ́ wò, ẹ padà sílé. Kò easy because war ni, and this war you need to fight it seriously. Maybe you need to tell somebody pé ìwọ addiction ni ẹ olórí porn. Then addiction yìí tó wá sọ ẹ́ di machinery ni pé o ti ń mugbó because ẹ̀ tẹ́ mugbó machinery ni because owó yín ẹ̀ ń kó fáwọn kan tí wọ́n fi ń gòkè àgbà. Àwọn tó wá ń gòkè àgbà yìí gan àwọn ò wá mú mọ́. Ẹ̀yin tẹ́ mú ẹ̀ ti wá mọ wá subordinate, ẹ ti di machinery nìyẹn because o ní fẹ́ mú alone, wàá fẹ́ fa ẹlòmíì mọ́ torí pé kí ni o ní pé kó ti wà addicted sí porn yìí. Túláàsì ó fẹ́ mugbó kó lè bá match up superstar rẹ tó ń lo 3 hours bírọ́. Wọ́n join fíìmù bíi 5 pọ̀, wọ́n láwọn lo 3 hours. Ọmọ mi jàre. O need láti work for it. Ìgbà tó bẹ̀rẹ̀ swẹ́swẹ́, but you have to fight. O need láti fight gidi gan ni pẹ̀lú ẹ̀mí, pẹ̀lú àdúrà. O need láti fight. Nítorí tó bá múra, if you are 18 years, you will be addicted for 25 years. Ó wá di 42, that time àwọn ẹgbẹ́ ẹ ti lọ. Táàmù torí ó fi wálé àwọn ẹgbẹ́ ẹ ti lọ, tó máa late. Porn ti já ẹ nìyẹn. Porn ti já ẹ dànù. Kó tó di pé wá di level yẹn, má gbà fún because táàmù tó máa 42 yẹn, possibility wà pé nǹkan tó fi ń ṣe porn yẹn, tó fi ń fà tó lẹ́yìn ìgbà tó bá wọ porn tán kò ní ṣiṣẹ́ dáadáa mọ́. Yes, ẹ sọ pé mo wà judgmental. I'm not judgmental. This is mo ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn kan tí porn ti fẹ́ bá yé ẹ̀jẹ̀ ó ti bá jẹ́ ní already. So anger yẹn ni mo fi ń sọ̀rọ̀ kó tó di pé ìwọ náà wá di 0 lórí porn. Jàre ọmọ mi, you need to fight for it. You need to struggle for it. You need to use. O ní láti fi ọkàn rẹ ṣiṣẹ́. O ní láti máa ṣe nǹkan tó ní àlùbọ́ríkà, tó ní èrè nínú, tó mú Isaac wọlé. O ní láti wà interested in it. Nǹkan tó wà interested in it yẹn, ó lè má ti wà máa yí di profit náà. Bẹ́ẹ̀ tó bá ṣe pẹ̀lú ẹ̀mí, gbogbo ẹ̀mí tó ń dálé porn yẹn, ìwọ mọ̀ dálé kíní tán this particular benefiting. Wàá rí kó máa yí the result at the end of the day and we will thank God for it. Ṣóyẹ kò sí kankan bẹ̀ ju pé rọ́bì ẹ̀ ní báǹkà tó dá ń bẹ̀. Kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lè fi settle? Porn ló fà.
porn ló fà because nǹkan tí ìyàwó ń wá lẹ́yìn ìgbà tó wo porn ọkọ ẹ̀ ò lè fún nǹkan tí ọkọ ń wá lẹ́yìn ìgbà tó wo porn ìyàwó ẹ̀ ò lè fún and it's not done like that. Àwọn tó ń ṣe porn yẹn wọ́n ti high, they don't do it ordinarily, they do it with bigger mind tó yẹ pé o lè afford ẹ̀ in years and years and years and years and years to come. Ọmọ mi jàre, but láti jàre you need to work for it. What will work for me may not be what will work for you, but one of the things to work for me is you need to put your mind and your focus in something that is more profitable. And this isn't about turning on, this is about income, like nonsense unprofitable addiction like games, unnecessary games. Ẹ̀yin ọmọ ẹ need láti jára yín, ẹ̀yin òbí step up, because ayé tá wà ń sìn àti rí i pé kò kí n ṣe pé ká lọ school nìkan ni lọmọ fi ń ṣe àlùbọ́ríkà. Iṣẹ́ ọwọ́ ẹ jẹ́ kọ́mọ yẹn jára ẹ̀ láti inú games, kó jára ẹ̀ láti inú games, kó jára ẹ̀ láti inú porn, kó jára ẹ̀ láti inú gbó fífà, kí wọ́n lọ kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n gbé gbogbo sí ayé wọn, kí wọ́n lọ kọ́ṣẹ́ ọwọ́, and at the end of the day ó máa give you thanks nígbà tó bẹ̀rẹ̀ sí ní receive owó. Ẹ jára yín ẹ̀yin ọmọ láti inú addiction that is holding you backward, addiction that is making your brain seems like an infant. Jare ọmọ mi, I don't know how you're going to fight it, but you need to fight it. You need to stand and fight it. Let's fight this fight together. Please, let's fight it. This is On Point by 2, using my words for others. Bye for now.